bá mi wò ó láwòye kó má ṣe dùn mọ́ mi lọ́wọ́ bá mi wò ó láwòye. Tọ́ orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka Ọmọ Gíẹ̀sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí Ọmọ Gíẹ̀sì TV. Báwo ni ká ṣe ṣe? Ok, mo kí wa kú ọdún, kú àsìkò ọdún Easter. Ọlọ́run elédùn tó wáyé lánàá, Ọlọ́run Elédùmarè yóò jẹ́ kí a ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé. Bẹ́ẹ̀ ni mo kí gbogbo ọmọ kóòtù òjìrè bí pátápátá, mo kí wa o. Tí a bá ń sọ̀rọ̀ pé ní ilẹ̀ Yorùbá àṣírí wà ọ̀pọ̀lọpọ̀ nítorí nǹkan tí wọ́n ti là kọjá, wọn ò ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ mọ́, pé ó wà nígbà kan ṣùgbọ́n kò sí ní ìsìn. Lóòótọ́ ni wọ́n sọ, kò sí pé bóyá wọ́n parọ́, ṣùgbọ́n àìrìnjìnnà làìrábùkẹ́ ọ̀kẹ́rẹ́. Tí a bá rìn títí a máa rí nǹkan tó máa ní agbára gan. Ṣe rí àwa tí à ń tojú bọ kọ̀rọ̀kọ̀ndú láti máa wá àṣírí kan tàbí èkejì náà jáde, a máa ń gbìyànjú ànádànù mọ̀ pọ̀. Bẹ́ẹ̀ ni ànádànù pọ̀, ṣe ń tẹ́lòmíì ó gbà ká tó rí nǹkan yẹn gbà, lóòótọ́ pẹ̀lú ìbúra ni. Àwọn àṣírí kan bẹ́ńlẹ̀ Yorùbá tó ṣe wípé ọjọ́ òjò ọjọ́ náà ni wọ́n wúlò, pé ọjọ́ òjò ni wọ́n wúlò. Yóò ti yé àwọn àgbàgbà, ọjọ́ òjò tí mo ní wọ́n wúlò náà ni àsìkò tí ó yẹ kí wọ́n ṣiṣẹ́ gangan, tó jẹ́ pé nígbà tí a bá wò pé ó ti tán ni wọ́n ó ṣiṣẹ́, pé ń bọ̀ lọ́nà àgbáyọ ni wọ́n ó ṣiṣẹ́. Gẹ́gẹ́ bí nǹkan tí àwọn bàbá máa ń ṣe tó jẹ́ pé ó máa ń wà lára, sínsín wà, eléyìí tí wọ́n kó ní kò bẹ́rẹ́ tàbí kíní tó wà tí wọ́n fi sára, tó jẹ́ ọwọ́ inú mọ́tò wa yẹn, ègbé inú mọ́tò àbí kíní wọ́n ń pè, tó jẹ́ pé gbà báyìí àyà jíjàm ni ó gbé nǹkan ṣiṣẹ́, àyà jíjàm ni ó gbé ṣiṣẹ́. Tí nǹkan ò bá ṣẹlẹ̀ pé àyà já kò ní ṣiṣẹ́. Ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí mi tá à ń pè ló jẹ́ pé ó di ọjọ́ tí a bá nílò rẹ̀ ká tó rí i pé àṣírí ńlá ni. Nínú ìwádìí pé ẹ dákun, ṣé kò sí òmùmọ̀ kékeré tí ò ju oríṣi nǹkan mẹ́ta péré lọ tí ó ṣiṣẹ́ dáadáa ni? Ṣé kò sí? Ẹni tí ò bá dóko bá bẹ́ẹ̀ nìkan rí ló sọ pé kò sóko tó dàbí tiwa pé òun nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá. Ibi tí kálukú bá rìn dé wàláì ibẹ̀ náà ni ó rí iná mọ̀. Ibi tí kálukú bá rìn dé ibẹ̀ náà ni ó rí iná mọ̀. Ẹ bá ń gba òmùmọ̀ yìí, ẹ jẹ́ àdán wò. Ṣùgbọ́n fún ìdí kan yìí ń sọ̀rọ̀ lórí ẹ̀ ni, fún ìdí kan oríṣi nǹkan mẹ́ta péré ni o. Ewé ẹ̀mílẹ̀ àjà lóòjọ́ tá a bá já náà là á lò. Àṣírí ń bẹ nínú ewé ẹ̀mílẹ̀ o. Mo ti fi kan lẹ̀ ńgbà kan tí mo ní tí àjà ní o òmùmọ̀ gidi eléyìí tó jẹ́ pé ẹni wòlíì ó jọ wọn lójú pé bí àwọn ṣe rí gẹ́lẹ́ tí ẹni yẹn bá wá sọ́dọ̀ àwọn lójú lóòótọ́, òun náà ni nǹkan tó bá wá lójú ayé. Àwọn tí ń gbọ́ kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí, àwọn ti gbìyànjú, àwọn ti lóríṣiríṣi nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n nítorí ìdí kan tàbí èkejì, pé bóyá ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ tí ń di tọrọ fọ́n kálí ẹmọ wàhálà táwọn bàbá wa ń ṣe kí wọ́n tó rí ọ̀pọ̀lọpọ̀ àṣírí gbà nígbà yẹn, bóyá ń ló fà á káàfin wò pé Miss Paris tẹ́ ń wò yìí, Miss Paris tẹ́ ń wò yìí, àwọn bàbá wa nílẹ̀ Yorùbá
wọ́n ń ṣe ìwádìí nǹkan. Alright sir, wọ́n ń ṣe ìwádìí nǹkan wàláì. Kíní ilẹ̀ fi gbo ewé ẹ̀mílẹ̀ ẹ gbó dáadáa, ẹ gbó dáadáa. Tẹ́ bá ti gbó sínú kíní kan, inú ike funfun kan, ẹ wá dú, ẹ wá ro ẹ̀jẹ̀ rẹ̀, ẹ ro sí, ẹ sì lè fà lọ́rùn tù kẹ́ ẹ ro ẹ̀jẹ̀ rẹ̀ sí, ẹ pò pọ̀ dáadáa, ẹ wá fílẹ̀ lálẹ́ síta tílẹ̀ ó fi mọ́. Òjò yìí pa, ìrísí yìí pa, ẹ ti tílẹ̀ bá mọ́ ẹsẹ̀ ẹ̀rọ sínú nǹkan kan. Tẹ́ ẹ bá fẹ́ sùn lálẹ́, ẹ̀yin ẹ dà sọ́wọ́, kẹ́ wẹ̀. Tẹ́ ẹ bá ti wẹ̀ ẹ lè sinra, kò sí nǹkan, kì í ṣe pé bóyá ọ̀sẹ̀ kankan lẹ́ẹ̀ fi wẹ̀ tàbí nǹkan kan. Ẹ dà sí ọwọ́, ẹ fi para, ẹ wá bù sọ́wọ́ báyìí. Àwọn tó ń dálejò lóhùn ni mò ń sọ o, ẹ wá dà níyàn sí, ẹ má ṣe nǹkan kan mọ́ tẹ́ fi sùn, tẹ́ fi fẹ̀yìn lélẹ̀. Gbogbo òrìn àjò tẹ́ rìn, gbogbo àwọn tẹ́ rí tán wá bá yín, gbogbo àwọn tí wọ́n wá béèrè nǹkan lọ́wọ́ yín, bẹ́ẹ̀ ṣe rí gẹ́lẹ́hùn bẹ́ẹ̀ lẹ́ẹ̀ṣẹ̀ rí tílẹ̀ bá mọ́ tí wọ́n ń bọ̀ wá bá yín. Ọ̀pọ̀lọpọ̀ máa bi mí lérè pé só ṣiṣẹ́ fún géèmù, só ṣiṣẹ́ fún kinní kan, yìí mọ́ o. Ibi tí a dán wò sí ni mo sọ òun o. Torí ọ̀pọ̀lọpọ̀ tí ó máa béèrè pé só ṣiṣẹ́ fún géèmù, só ṣiṣẹ́ fún kinní, yìí mọ́ mi yìí ta, so mi mọ̀ bóyá ó ṣiṣẹ́ fún tàbí kò ṣiṣẹ́ fún. Ibi tí a dán wò sí ní bó ṣe fún wa, ibi tí ó lọ bẹ́ẹ̀ ni náà mo sì ṣàlàyé wọn. Ṣùgbọ́n nǹkan ń bẹ ńlẹ̀ Yorùbá tó bá ń sọ pé òun mọ agbára mọ̀, eléyìí dájú. 080 61 40 8254 090 72 79 33 48. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀, eléyìí tó ní ìdáhùn nínú, ẹ dákun ẹ má pè wá, ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp ni, ẹ kọ́pì iṣẹ́ yẹn gangan, ẹ kọ́pì ẹ̀ sí wa, ẹ wá béèrè tẹ̀ ní lábẹ́, ẹ mọ̀ kúṣẹ́ tó ti pọ̀, àwàdà yín lóhùn ní eléyìí tó ní ìdáhùn nínú. Ẹ má gbàgbé o, ní eléyìí tó ní ìdáhùn, nítorí pé àwọn kan wà tó jẹ́ pé àwọn bàbá kan wà tó jẹ́ pé wọ́n fi kíní lé fún wa pé àwọn ò fara mọ́ fífi iṣẹ́ tẹ́ gbà lọ́wọ́ àwọn tẹ́lẹ̀ máa fi sílẹ̀ lórí social media, àwọn ò fẹ́. Tá a sì ṣèlérí fún wọn pé kò ní í jáde. Ọ̀sọ́ ọ̀gá wọn bá wa sàrò lábẹ́ aṣọ gan, kò ní í jáde, ṣùgbọ́n lórí iṣẹ́ títí wa la gbà fún, láti wúlò fún wa la gbà fún. Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa o. Mo kí wa lẹ́ẹ̀kan sí i, Ọlọ́run Elédùmarè yóò máa wà lẹ́yìn wa ní gbogbo ìgbà. Mo kí gbogbo olólùfẹ́ ọmọ Gíẹ̀sì, gẹ́gẹ́ bí mo ṣe sọ, ẹ dákun, Mọ̀jàlá Pápá tí wọ́n sun ní ọ̀nà tó jìn tó wá sílé, ó dá iṣẹ́ kan dúró tí ò ti yẹ kí a rí iṣẹ́ náà ṣe. Látìgbà tí mo ti fi iṣẹ́ náà sílẹ̀, ilé tó ti wà lọ́wọ́ mi ń gbà yẹn tí mo ti ṣe fún àwọn èèyàn, ìgbà tó ti tán àti ìpadà rí ìmí, mo tọrọ àforíjìn o.